tẹ́ bá gbórin ẹ̀mí láì sọ fún ara ẹ mọ ìyàtọ̀ ẹ mọ ìmísí yẹn pé inú ló ti wá ṣùgbọ́n tó bá jẹ́ ti jùjú ẹ mọ̀ tọ́wọ́n máa kọ́ ní beat àbí tọ́wọ́n máa add instrument mọ́ ẹ mọ̀ pé jùjú lélẹ̀. Orúkọ mi ni Olúwatómisìn Emmanuel ọmọ Leigh, but àwọn èèyàn ní Agége táwọn máa pè mí ní stage name wọ́n ní Tosin Leigh láti United States of Abeokuta. Mi ò d'Abeokuta, but I was bred and brought up in Lagos. So Èkó ni mo ti lọ school tí mo ti àti music Èkó ni mo wà. So ẹ̀kọ̀ọ̀kan tí bá ní show ni mo máa dé Abeokuta Ìbàdàn. So kò ṣe pé wọ́n bí mi sí Abeokuta, but daddy mi ọmọ Abeokuta ni wọ́n, mọ́ mi ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Mo lọ sí Abibat Mogaji Millennium Senior Secondary School Ìlọ́rọ̀ Lágége. So mo ní O level, mo jẹ́ ní OND ní Gateway Poly Ìgbẹ́sà, Lagos State. Àti choir ni màá sọ pé mo ti bẹ̀rẹ̀. Mo ṣe mi sọ fún ẹnìkan ní ìjẹta pé mo wà ní 15 years ni mo ti ń wish pé mo fẹ́ join choir. So to cut the story short, mo fẹ́ fún mi láyé gbà yẹn pé kí n join choir. So mo ṣá padà join later on. I was doing fine. Even gan nígbà yẹn gan tí mo join choir, àwọn ó ní like bí ẹ mọ̀ kí n sọ pé ogun àtakò bí má kọrin sókè máa yín mi lẹ́ẹ̀kan náà kí n dákẹ́, but mi ṣáà gbà but torí pé ó wà nínú even gan mọ́mì tán kọ́ mi ní Sunday school nígbà yẹn náà àwọn náà ní pé mi ti pé 15 years, I was 12 years then. Wọ́n ní pé kí n má join choir, but ìgbà tó wá di lémi ọmọ wọn èmi náà ni fún ògo Ọlọ́run èmi náà mo tún wá kọrin. So láti ìgbà yẹn mo ní determination pé mo fẹ́ ṣe doctor, but listen, I thank God, everybody dùn pé I'm doing fine in music. Ní 2019 mo ṣe album kò rọrùn ṣùgbọ́n gbogbo ní fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jẹ́ kí n sọ pé láti 2019 nígbà tí mo ṣe album yẹn ni mo kó àwọn boys jọ. Kó tó dìgbà yẹn ni mo rí onílù mi gbà yẹn, òun ló motivate mi pé nǹkan tẹ́ ń kọ yìí ẹlòmíì kò kọ tó lè torí jọ́ ẹ̀gọ́gọ́ lèmi àti ẹ̀ náà máa pàdé torí ẹ̀mí ò ṣe lè fi ṣeré, ìfẹ́ lórúkọ ẹ̀ mi ò lè fi ṣeré. So ó motivate mi ní ìjọ́ tá à ń sọ yìí. So gbà tó wọ́n á sọ fún pé kò sówó kò sí everything, but aṣáà tí débi pé ìtòsí mi ìbàgbọ́ láti wá ṣe album ní Káṣò mi wà, first album tí mo máa kọ́kọ́ ṣe Ọlọ́run fi ràn mí lọ́wọ́. So láti ìgbà yẹn mo lè sọ pé láti 2019 yẹn sínsìn that's ọdún mẹ́fà 6 years mo lè sọ pé mo wà on stage. So since then náà last year náà mo wà pẹ̀lú Yínká Aláṣeyọrí ní Àgbàlá Ìtura àṣìjọ kọrin ọmọ abúlé kí orúkọ wọn orúkọ wọn pa mi lórí Akíntúndé. Ó yẹ ká jọ wà ní December last year, but this coming December náà November àṣìjọ máa wà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Leigh yẹn orúkọ àwọn Abẹ́òkúta àwọn tó ti kó lẹ́rú lábẹ́òkúta bí àwọn sẹ́ẹ̀tì Coca, Williams, Cole. So òun ni Leigh yẹn. Meaning is green pasture, pápá oko tútù. Àwọn tí mo ń wò láwòkọ́ṣe àwọn bíi Bàbá Òjó Adé àtijọ́ pàdé gan nínú Gasline ní CAC kan ní Gasline, CAC Òkè Ìṣẹ́gun àtijọ́ pàdé àtijọ́ minister. Èmi dúró as olórin, àwọn dúró as minister tó máa preach. Elijah Akitunde a máa ń kọ gospel yẹn náà gbà mí bíi wedding bóyá burial, so bí Yínká Ayéfẹ́lẹ́ náà
so gbogbo àwọn tí mo wò ní àwòkọ́ṣe nìyẹn sir. Daddy Melody, Mega 99, àwọn bẹ́ẹ̀. Orúkọ ìyẹn ni declaration. So lẹ́yìn yẹn mo ti ṣe bí àwọn jingle kan, àwọn tracks kọ̀ọ̀kan lẹ́yìn yẹn. So but mo ṣì ń gbé ìgbésẹ̀ láti tún ṣe ìmí kọ́lọ́n kó ràn án lọ́wọ́. Nǹkan tó bí ni wípé ọmọ CAC ni mí. So ẹ mọ̀ pé CAC a máa ń gbàdúrà. So tẹ́ bá wo CAC kò ṣe pé bí mo fi ń dọ́nà àbí mo fi ń pọ́n CAC lé. Ẹ rí pé náà àwọn aládùúrà wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n máa ń gba. So kí n sọ pé ìmísí yẹn ó jáde bí orin àdúrà gangan ló dálé ní declaration yẹn gbà yẹn. So òun ṣáà ni mo wá jókòó lé tẹ́ pé oríṣiríṣi orin àwa orin àdúrà ilé àwa tí máa pàdé àwọn prophet tó máa ń sọ̀rọ̀ láti inú ìmísí ẹ mọ̀ pé ẹni yìí inú ìmísí ló ti wá. So ìmísí yẹn ló máa papọ̀ ló máa ignite ló máa create ló máa di creativity tó fi di pé ó ń bí orin mọ́ra wọn ni mo fi wá pè ní declaration torí orin àdúrà gangan ló dálé. Mi ò ní dárúkọ wọn, mo ti lọ bá wọn pé like kájọ ṣe collaboration bí méjì bí mẹ́ta but bíbélì ní ègbé ni fẹ́ni tó fi èèyàn ẹlẹ́rara ṣe gbẹ́kẹ̀lé. So Ọlọ́run lè mí believe pé ó ń gbéyàn jáde. So and in this life mo believe pé is a life of challenges. So mo believe pé tọ́lọ́ bá jẹ́ dé àsìkò tolúwẹ̀ ti dé nìyẹn. Mo ti meet series wọn tẹ́ pé ẹni tí mo dárúkọ pé a meet àjọ wà ní last year mo gba nọ́mbà wọn but wọn so èmi dẹ̀ believe pé tẹ́wọ́n bá ti ń gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ bíbélì ti sọ tásìkò bá tó. Ẹni tó bá ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ó pín sí oríṣiríṣi. A ní ti wòlíì, a ní ti pastor, a ní ti evangelist. So ẹ̀bùn oníkálùkù torí mo ti gbọ́ lẹ́nu ẹ má jẹ́ dárúkọ àwọn àgbà òṣèré méjì tí mo ti gbọ́. Wọ́n fi yé wa wípé ìwọ tó bá ṣe nǹkan rí bíi ṣé kí n dárúkọ wọn ní sà àǹtí Tọ́pẹ́ Àlàbí àti Ṣọlá Àlẹ́sìn àwọn méjèèjì wọ́n sọ pé ìwọ tó bá ń kọrin bíi Tọ́pẹ́ o tí gbé ẹ̀bùn títí ẹ o tí gbé jáde. Tó bá jẹ́ nǹkan bí Àlẹ́sìn pé o ní voice bí Àlẹ́sìn o tí gbé títí ẹ náà o tí gbọ́ títí ẹ yẹn gbọ́ngbọ́n wàá gbé jáde. So èmi believe pé tásìkò Ọlọ́run bá tó orin oníkálùkù ó dàbí Elijah Akíntúndé Ọlọ́run fún ní títí ẹ. So kí n sọ wípé ìmísí ẹ̀ náà máa ń wá tí mo máa ń create. Mo sì gbà kan ní ìjẹta ó ní mo yin Olúwa mo yin Ọlọ́run bàbá àgbà mo yin Olúwa mo yin Ọlọ́run ọmọ mo yin Ọlọ́run ẹ̀mí mímọ́ tó kà mí máwọn alààyè. Àwọn kan lájọ sùn lálẹ́ àná ṣùgbọ́n tí wọ́n ti dẹni àná. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run onídùúró mi aláàánú mi alátìlẹ́yìn mi mo yin Ọlọ́run ẹ̀mí mímọ́ tó kà mí máwọn alààyè. So ẹ̀bùn oníkálukú ó yàtọ̀. I can call it completion in the spirit, not competition. So oníkálukú ẹ̀bùn yẹn ó ní Kristi nínú wa ìrètí ògo. Nǹkan tí èmi gbàgbọ́ nìyẹn. Mo ti sọ lẹ́ẹ̀kan náà mo ní tẹ́ bá gbórin ẹ̀mí láì sọ fún yín ara ẹ mọ ìyàtọ̀ ẹ mọ ìmísí yẹn pé inú ló ti wá. Ṣùgbọ́n tó bá jẹ́ ti jùjú ẹ mọ̀ táwọn máa kọ́ ní beat àbí táwọn máa add instrument mọ́ ẹ mọ̀ pé jùjú lélẹ̀ bí ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe orin ẹ̀mí nìyẹn. Ṣùgbọ́n tó bá di pé ó di orin jùjú ẹ yàtọ̀ orin kan tó ń kàn sí ní
ó ní wá ṣí sílẹ̀ fún mi gbaragada bàbá wá ṣí sílẹ̀ fún mi gbaragada ilẹ̀kùn àánú mi tó ṣì tó ń tì o bàbá wá ṣí sílẹ̀ fún mi gbaragada ẹni pé yàtọ̀ wà nù ẹ̀. So orin ẹ̀ tó bá wá láti inú ìmísí láti inú ẹ̀mí merely hearing it láti ẹ mọ̀ yàtọ̀ torí àwọn kan ní gospel wa yìí náà mọ́ jùjù àwọn kan wà tó pé wọn ò kọrin like kan yan Ọlọ́run àwọn kan bí orin bí ọ̀tẹ̀ bí ìjà but tó bá jẹ́ ní ẹ̀mí tó tọ́ tẹ́ bá ti gbọ́ ẹ mọ̀ ẹ lè dìsá. Mo wà pẹ̀lú wọn then but torí iṣẹ́ ọ̀gá wa láyége àwọn náà ti pè mí pé kí wọ́n á join but torí àtijẹ àti mu kọ́lọ́n kó ṣàánú mo wà pẹ̀lú wọn even àtijọ́ ṣe meeting rìn pẹ̀lú àwọn artist ṣà ní ọ̀nà kí lórúkọ ẹ̀ Ládìpọ̀ máa bá wọn ṣe meeting but for now iṣẹ́ ò jẹ́ kí n ráyè. Mo rí pé kò sí ìfẹ́ yẹn bọ́ yẹn sọ kò sí ìfẹ́ yẹn bọ́ yẹn sọ torí tí n bá lọ àjọ olórin tẹ́ pé bí wọ́n pè bí 10 artist tó yẹ kó minister wọn jù ẹ mọ̀ ìgbà míì láàrin yẹn wọ́n ṣàṣe wùrúwúrú but ẹni tó bá ti jẹ́ ní ẹ̀mí tẹ́ pé ẹ̀mí mímọ́ ló depend lé tọ́lọ́ bá ní pé máa kọrin torí ẹ̀ tí má ti lọ sí àjọ olórin bẹ́ẹ̀ èmi ti mọ kò ń ṣe alákọ̀ọ́kọ́ kò ń ṣe lẹ́ẹ̀kejì so ìfẹ́ yẹn kò sí òun ni mo yẹ sọ pé it's completion in the spirit not competition. Mo ti pàdé àwọn tó yẹ pé wọ́n ṣe bí competition mo ti pàdé àwọn kan tó yẹ pé completion ni wọ́n mọ̀ mí rí tábà yẹ ti má ti wẹ́ ní ẹ báyìí tábà ti jọ ríra a máa complete a máa gbà fúnra wa ẹ̀yin gan mọ̀ pé ìfẹ́ yẹn spirit yẹn á flow but ẹlòmíì a ṣàṣe pé wọ́n ti ṣe fún mi rí dáadáa but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Church wà tó bà mí lẹ́rù church yẹn tó bà mí lẹ́rù about kí n sọ pé about 3 years ago inside Yànàpájà yẹn mi ní dárúkọ mo forúkọ bọ̀ wọ́n láṣìírí gbàtà dé church yẹn ká wá kọrin àwọn á ní pé àwọn máa ta ẹyin kan mi for the first time mi ò rí ẹyin dúdú rí àbẹ́yin brown mo bá rí lọ́ máa sọ pé pé ká wá rà mo bá pe àwọn tajọ lọ pé ẹ tún gbọ́ eléyìí pé ká wá ra ẹyin pásítọ̀ yẹn ní òun sin Ọlọ́run mẹ́ta lọ́kan Ọlọ́run CAC Ọlọ́run Mọ́sórímọládé àtọlọ́run Celestia ọ̀nà tí ẹ ti dá báyìí mo ti mọ bí tá dé báyìí so kéwì jẹ́ tó lọ program gbà mí gan Wednesday Thursday Friday mo máa make sure pé mo gbàwẹ̀ ahead kò bá jẹ́ event burial birthday ní màá ti make sure pé mo gbàwẹ̀ ti tèmi on my own aside from pé èmi àti àwọn boys à ń ṣe rehearsal torí dáàdi church mi máa fi yé mi bàbá Adékọ̀yà wòlíì Lágége ní Abúlẹ̀gbà wọ́n sọ pé ìwọ tó lọ ń kọrin tó bá ti dúró dáadáa nínú ẹ̀mí sórí ẹ̀pọ̀n yẹn tó máa ṣe kinní kan so ẹ̀rù máa ń bà èmi so màá ti kọ́kọ́ gba àdúrà so gbàtà débẹ̀ yẹn lọ ní pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ wá o first time come out a lè fún àwọn ní ọ̀fẹ́ o mo ní ọ̀fẹ́ kẹ̀ Ọlọ́run máa yẹ ká ṣìrìn ní ayé wa mo ṣáà sọ fún àwọn ladies yẹn wọ́n lá pé wọ́n fi nylon sínú bag wọ́n ṣe fún wa ní ẹyin yẹn pé ká máa mú lẹ́yẹ kọ̀ọ̀kan wọ́n lá pé wọ́n ra chewing-gum sínú báàgì wọn wọ́n ṣe fún wa lẹ́yìn yẹn báyìí mo kọ̀ ra dọ́gbọ́n gbà sínú nylon ní kan sọ sínú bag mo kọ̀ ní kọ́kọ́ chewing-gum jáde báyìí bá ṣe dáṣẹ́ rìn rìn ẹ̀ lábá ṣu ẹnu pọ̀ bẹ́ẹ̀ pé òun là ń jẹ pé Ọlọ́run má jẹ́ ká ṣìrìn ní ayé wa o so àti gbà yẹn báyìí mo ti ń wà kẹ́fù mi lè sọ pé ọ̀tà but tọ́ máa yẹ kó wọ́n pè wá náà èmi bá bìrì pé tí má ti gbàdúrà tọ́lọ́run bá fẹ́ ká lọ kò ní jẹ́ kó bọ́ sí that's me because bíbélì ní èmi lè ṣe gbogbo nínú Kristi ẹ̀ tó fi agbára fún mi mo jẹ́ bìrì pé tọ́wọ́ wa ti bá ti mọ́ sí Ọlọ́run kò ń ṣe pé èèyàn là ń wò Ọlọ́run là ń bá ṣiṣẹ́ iṣẹ́ mi ni kò ń ṣiṣẹ́ ara so Ọlọ́run yẹn tó pè wá tó rán wa yẹn kò ní jẹ́ ká ṣubú.
Ìtó dùn mọ́ mi nínú jù kí n sọ pé ibi méjì ni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run Tim Godfrey tó kọ nàrá àtijọ́ pàdé one-on-one tó yẹ pé àṣeyàn audition fún mi but wọ́n try best wọn náà but èmi bí pé ìrìnàjò ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run ló wà. And number 2 ẹnì kejì tí mo tún meet Yínká Aláṣeyọrí nígbà tá pàdé ní stage wọ́n kí mi dáadáa àti Yétúndé Ààrẹ wọ́n kí mi dáadáa. Tí mo lè sọ pé ó dùn mí jù kò ń ṣe pé artist ni church ni mo lọ́jọ́ yẹn mo ti wà prepared pé mo fẹ́ lọ minister so àwọn tí mo wá ń kó lọ wọn wá tètè ṣe tán jọ yẹn bá ṣe dé church yẹn mo ti minister ń bẹ̀rẹ̀ bàtà débẹ̀ ọlá pé alẹ́ ìtòrí àwọn tí mo kó lọ 5 minutes péré àwọ̀ church ó yẹ ká kọ praise and worship fún wọn wọ́n ṣe ní pé ká jókòó nìyẹn yẹn ní sáìdì Ṣógúnlẹ̀ ni mo forúkọ bu church yẹn láṣìírí ìgbà tó tún yá wọ́n tún wá pe ẹnìkan pé kó máa bọ̀ bí tiẹ̀ wá rò bí èmi náà pé kí wọ́n á kọ offering mo tún gun orí ọ̀tà wọ́n bá tún ní pé rárá ẹ̀mí kọ́ ìjọ tó ra bọ́lẹ̀ ìyẹn mo lè sọ pé unforgettable experience. Nǹkan tẹ́mi lè sọ pé ó ń fà sẹ́yìn ni pé bí àsìkò ìtìtò torí tásìkò bá tó kudos to Aduke Gold ó ní ohun tójú ológo bá rí nítorí ògo ni cause gbà tó ti bí àwa náà sì bá ṣiṣẹ́ wáyé a ti mọ̀ pé ojú ogun láyé bólórin yẹn ṣe sọ normal èèyàn gbọ́dọ̀ rí challenges so èèyàn gbọ́dọ̀ wà prepared fún so nǹkan tí mo lè sọ pé ó folórin sẹ́yìn ni pé Ọlọ́run ṣì ń ṣe bẹbẹ bíi tàtijọ́ táwọn bá ti give up tá bá ṣe ń wà nú ẹ̀mí ẹ̀ tó bá ti tó àsìkò Ọlọ́run mo mọ̀ pé a máa jáde torí tọ́lọ́ bá lóun dé mo believe pé kò sẹ́nì kankan tó lè dá dúró gbàtí tí Yínká Aláṣeyọrí dé everybody lórí gbàtí tí Elijah Akíntúndé dé everybody lórí so mo believe pé tásìkò yẹn bá ti tó ẹ̀mí mímọ́ tí wọ́n bá submit rẹ̀ pé tí wọ́n bá submit rẹ̀ fọlọ́run nínú àdúrà àti tí ò dúró tó jẹ́ ń gbàdúrà ẹ̀ mọ̀ pé tásìkò ẹ̀ bá tó oníkálukú bá dé bus stop ẹ̀ bọ́ ṣe máa ń sọ ògo á jáde. Bíbélì ní ègbé ni fún ayé torí pé a ti lé olùfisùn sí ayé so definitely challenges táwọn máa face láyé ẹ kí n sọ pé èṣù náà la máa bá jìjàkadì cause èṣù ló wà nínú ayé and Bíbélì ní pé ká jẹ́ alágbára nínú Olúwa nínú ìwé efficiency àti nínú agbára ipá rẹ̀ so orin Ọlọ́run ló ṣẹ̀dá wa òun náà ló dé èṣù so èṣù ti ṣubú àti ti sínú ayé so definitely a mọ̀ pé challenges yẹn èṣù là ń bá jìjàkadì yẹn nínú ayé yìí o so pé èṣù ló lórin yẹn èṣù kọ́ ló lórin ẹ̀mí wọn wá ń gbé orin wá àṣà lè sọ pé orin tí Elijah Akíntúndé ń kọ orin èṣù ni tẹ́ bá wo rẹ́mi yẹn ó ní ìṣàyè ló sọ pé wọ́n ò lè níláárí àti oríṣiríṣi orin bẹ́ẹ̀ so a lè sọ pé òun as in mo lè sọ pé perspective ti wọn nìyẹn báwọn ṣe rí sí bóyá ibi táwọn ń rìn sí torí bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ sàwọn ní àìrìn jìnnà ní òjá kárí so bí nǹkan báwọn ṣe rí sí yẹn torí gbà míì tèmi gan máa kọrin gbà míì like ẹni tí mo tún wish kí n tún bá kò láàbò bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ BBO exactly mo ìgbà tí mo bẹ̀rẹ̀ bí mi sí yẹn ṣe máa ń flow nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ ibi tá a wà so mi ò lè sọ pé èṣù ló lórin Ọlọ́run ló lórin ẹ̀mí mímọ́ la fi ń rìnrìn àjò náà bí Rẹ̀mílẹ́kún ìmọ̀ ṣe sọ. Olóyìnbó kan sọ pé he that leaves everything unto God's hand will definitely see God's hand in everything. ṣé nǹkan tó ń sọ ti yẹn sà èmi ò believe pé tá a bá ń fi yẹn ṣe àwọn ìjìnlẹ̀ pásítọ̀ CAC máa ń gba àdúrà kan wọ́n á ní pé Ọlọ́run
ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àti Bísí náà ti kọ lórin tí ayé mi máa fi dìde Ọlọ́run gbà láàyè cause tá bá wo ní Bíbélì náà nígbà tí ọ̀wọ́n wà nílẹ̀ Samaria so a lè contrast and compare the event so nǹkan tó wá máa ṣẹlẹ̀ fún olórin ẹ̀mí láti dìde kémi sọ pé ọwọ́ Ọlọ́run ló wà tó bá ti jẹ́ ní ẹ̀mí o tó trust in God kò ń ṣe pé àṣẹ̀ṣẹ̀ ń búra wa torí mi ní parọ́ fún mi ní dárúkọ wọn náà àwọn ẹ má jẹ́ ń dárúkọ àwọn aláṣọ kan ní ṣá so wọ́n máa ń bìlì pé táwọn náà ò bá jà káwọn búra wọn káwọn bo orin èké kinní kan I don't believe in that so ti tèmi ní pé nǹkan tó bá ti jẹ́ títí ẹ̀mí tèmi bá ti rí I will just speak so things of the spirit let me believe tá bá ti fi everything sọ́wọ́ Ọlọ́run ló máa ṣe. No, mi ò ní èrò láti níjọ so bọ́lọ́run ṣe rán mi bó ṣe rán ránkọ tèmi wọ́n á ní ṣe bí o ti mọ̀ ṣe to understand so I was born in the church láti kékeré tí Ọlọ́run fi mọ̀ sí mi tó fi mentor mi láti kékeré mo lè sọ pé mo já yẹn gbà lára wọn or Sunday school teacher ni wọ́n so pé tí bá ń sọ̀rọ̀ nínú ẹ̀mí wọ́n sọ fún mi pé ìjọ tàbí mi ẹ̀mí mọ́ ló sọ mí lórúkọ so definitely mo gbọ́dọ̀ máa rìn ní ọ̀nà yẹn kọ́rọ̀ mi má bàa dàbí ọ̀rọ̀ Samson tó padà ṣubú so wọ́n dẹ̀ ní ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ so definitely ọwọ́ Ọlọ́run yẹn mo gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ commit ara mi sí that's why I love working in the spirit and àtìgbà tí mo ti rìn mo máa ń rí ọwọ́ ẹ̀ mo máa ń rí iṣẹ́ yẹn. Bíbélì ní ìbárẹ́ ayé ìṣọ̀tọ̀ Ọlọ́run rẹ̀ a gbọ́dọ̀ sọ pé báyé ti ń lọ ẹ̀ pé àwa náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ cause Jésù ń bọ̀ ó lè rèé mi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ at least tí Jésù ò bá ti dé a ṣáà máa kú so Bíbélì ní ká máa ṣe bí ẹni tó máa kú lọ́la so oníkálukú jẹ́ ló máa jíyìn ẹ̀bùn tá a bá fi fún so mi ò wá ní sọ pé torí pé kémi náà lè blow tí wọ́n á sọ pé bí a mú fẹ́ mú orin kan bọ̀ rárá kémi gan tó kọ́ gan nígbà mẹ́rin máa ti reason nílé that is this biblical ṣé ó wà nínú ẹ̀mí torí àwọn pásítọ̀ kan wà tó pé ẹ lè dé orí ọ̀tá wọn kẹ́lẹ́ fẹ́ kọ gbogbo yẹn ìbẹ̀rù náà ti máa mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe rí lélẹ̀ so èèyàn gbọ́dọ̀ fúnra rẹ̀ tí ẹ̀mí bá tọ́ máa bíyàn èèyàn náà gbọ́dọ̀ tún rẹ̀ bí so èèyàn gbọ́dọ̀ ti examine pé àwọn orin kan tí mo gbọ́dọ̀ máa kọ lélẹ̀ so that's just it mi ò believe pé bí a tàbá ẹ̀ṣẹ̀ mú orin ayé kan bọ̀. mo ti sọ́lẹ̀ kó ní artist kan tí Yínká Aláṣeyọrí wọ́n máa ń ṣe kí lórúkọ ẹ̀ 21 days praise and mo ti try kí n join mo ti sọ́lẹ̀ kan mo ní mo èmi believe pé tásìkò Ọlọ́run bá ti tó ó ti dé nìyẹn pé mi ò bá sọ pé mo fẹ́ fíṣọ̀ pẹ̀lú Tinubu tí àsìkò mi ò bá ti tó wọn ò ní rí Olúwa ẹ̀ pé àfẹnitọ́lọ́run bá gbé sókè nìkan ló ń yọ ló ń rí àánú yẹn gbà jẹ́ ẹ ti understand kan tí mo sọ nǹkan kan tẹ́mi bíi fún pé bí àwọn fi ń gbéraga àbí àìmọye àwọn oríṣiríṣi tí wọ́n ti kòlábò pẹ̀lú wọn tó ti jọ kọrin tó yẹ pé mi náà máa ń rí online even wọn mo ní kan tó yẹ pé ó súnmọ́ Yínká Aláṣeyọrí ó súnmọ́ Àpèkẹ́ọlá mo rí dìísìn so níwọ̀nba tó rárá ń lọ ẹ̀ náà èmi believe pé but pé I only trust in God pé tásìkò yẹn bá dó tí máa rí chance yẹn kí n bá wọn kọrin màá kọ́ at that moment but èmi ò believe pé tọ́ Ọlọ́run bá ti lóhun dé ó ti dé nìyẹn. kò sẹ́ni tí mi ò lè pè èmi believe pé Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa so Ọlọ́run tó jẹ̀dá wa òun ló mọ bó ṣe ń
tọ́jú oníkálukú. So àwọn kan lè wà ní Fuji. Hebrew 12:14 ó ní lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn láìsí èyí kò sẹ́ni tó lè wo Ọlọ́run. Follow peace with all men and holiness, without this no man shall see the Lord. So gbogbo wa we are all together ní ọwọ́ Ọlọ́run. Ìkan náà ni gbogbo wa. Mi ò discriminate pé òní Fuji lélẹ̀. Tó bá tó time yẹn irú ẹni tó ní kí n wá Ajigi Emia mo lè pè wọ́n, mo lè fi wọ́n sí bánà. Tí bá ní access sí Yínká Aláṣeyọrí tó bá jẹ́ Yínká Ayéfẹ́lẹ́ náà ni kò sẹ́ni tí mi ò lè pè. So kò bá jẹ́ Paso náà ni sí launching kò sẹ́ni tí mi ò lè pè. But orin yẹn gangan ta là ń kọ́ sí bí kò ṣe Ọlọ́run láti wà nínú ẹ̀mí ní ìpè tí a pè mí sí kò ṣe mí fúnra mi gan mo fi lálà. So ọ̀rọ̀ pé bí i want discriminate, I must follow peace with all men. So kò sẹ́ni tí mi ò lè pè tí bá ní orí ọ̀fẹ́ àǹfààní ẹ̀. Mo ṣiṣẹ́ company, pharmaceutical company, and mo jẹ́ ń ṣe phone engineer, but kò ń ṣe pé bí mo jókòó mo kọ́ iṣẹ́ yẹn. So mo jẹ́ ń ṣiṣẹ́ ní pharmaceutical company. Okay, like àwọn concert tó wù mí, bí Luli concert ti Celestial, ó máa ń wù mí lórí like last upper year and last 2 years mo bá wọn wà ńbẹ̀. So with joyfulness in the spirit mo bá wọn jó, màá kọ ya video, màá kọ post. House on the Rock experience ó wù mí kí n wà ńbẹ̀. Collaboration with BBO ó wù mí tí máa rí grace ẹ̀. Almighty praise yẹn náà ti Tàǹtí Tọ́pẹ́ Àlàbí ó wù mí. And Elijah Akitunde tí máa rí grace. Ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ tí máa rí grace láti meet wọn náà pé collaboration ó wù mí náà. So tí máa rí oore ọ̀fẹ́ náà láti invite wọn sí concert mi, because a ṣe ń plan ẹ̀ náà ni wọ́n máa ní proper preparation prevent poor performance. So a ṣe ń pò lọ́wọ́, so kọ́lọ́run ràn wá lọ́wọ́. So gbogbo àwọn tí mo wish pé tí máa rí àti ìmá, oh my God. Ìmọ̀ràn tí máa fún oníkálukú ni pé only life is vanity. Life is vanity. Àwọn tó ti wà níwájú Ọlọ́run ní jẹ́ kán jábọ́. Àwa tá ń bọ̀ lẹ́yìn náà Ọlọ́run á gbé àwa náà dókè. Àtàwọn tó ń bọ̀ lẹ́yìn náà pé life is simple. Wọ́n máa ní life is simple when you take it lightly, but it looks like a tragedy when you take it hardly. I understand what mo sọ sir. So kí gbogbo wa ìrìnàjò mo fẹ́ ga, Ọlọ́run ló ń gbẹ̀dà ga. Tọ́lọ́run bá ti gbéyàn jáde, mo believe yẹn gangan pé Ọlọ́run ló ń gbéyàn jáde. So kí gbogbo wa ká take life simple, ká gbà fọ́lọ́run. Orin kan tí mo kọ pé ẹ̀dá tó bá gbọ́n ó yẹ kó tètè gbà fọ́lọ́run, torí àìgbà fọ́lọ́run ni kò jẹ́ kẹ́dá rọ́nà lọ. Má fi mí sílẹ̀, má kọ̀ mí Ọlọ́run ìgbàlà mi, dákun fún mi lórí ọ̀fẹ́ sí láti lè túbọ̀ súnmọ́ ọ. Sórí mo fẹ́ ọ púpọ̀ Ọlọ́run mi ju ayé lọ. Mo fẹ́ ọ púpọ̀ o Ẹlẹ́dàá mi ju wúrà lọ. Tọ́ máa fẹ́ pè mí sórí aago 070 88 29 97 68.